Once again, Koiki Media will bring the world closer to your doorstep. Ìlú Ìbàdàn ni a wà ní agbègbè Ìwó Road. Ẹ jọ̀ọ́ broadcast yìí màá fẹ́ kí ẹ bá wa share kó kan ìjọba Ọ̀yọ́ State lọ́wọ́, kó kan gómìnà wa Engineer Ṣèyí Mákindé. Ẹ jẹ́ kó bá wa share kó kan àwọn broadcaster tó wà nílẹ̀ Yorùbá ní most especially Ìbàdàn tí a wà yìí. Alhaji Oríyọmí Hamzat àti gbogbo àwọn lọ́balọ́ba, gbogbo ẹ bá wa share kó kan Olúbàdàn, gbogbo àwọn lọ́balọ́ba baálẹ̀ mọ́gàjì gbogbo agboolé, ẹ bá wa share kó kàn wọ́n lára. Ẹnìkan náà ló sáré wá bá wa jànàjànà ní Ìwó Road nsìn. Ó ní ìyàwó òun lọ rata ní ẹrùn mu, ó sì ń bọ̀ nílé Págún ló yẹ kí wọ́n ti já bọ̀, bóyá àgbà tí mọ́tò yẹn ò dúró ń Págún, mọ́tò yẹn sá lọ kò dúró ní Págún, so mọ́tò yẹn ṣe kọjá Págún tí ò já níbi tí ó yẹ kó dúró sí. Ẹnìyẹn láti mú fóònù jáde, ó pe ọkọ rẹ̀ pé wọ́n máa ti gbé òun kọjá kínní, pé wọ́n ti ń gbé òun lọ bóyá kí wọ́n pàdé òun ní Ìwó Road, wọ́n ti ń gbé òun lọ Págún sí Ìwó Road, ó jìnnà. Ó náà ti ń gbé òun lọ, ọkọ̀ náà sáré gbé Márúwá yàyàyàyà, ọkọ̀ náà ti wà ń Ìwó Road yìí. Págún sì ní yìí ló yẹ kó ti sọ̀kalẹ̀, kí ló ń wá lọ́nà Ìwó Road? Ó ti ń wá ìyàwó rẹ̀ ní àti bíi 1 hour ago, wọn àti rí ìyàwó wọn. Information sì dé bá wa láti gbogbo agbègbè Págún, Ẹrùnmu tó wá látọ̀nà Òwò wá sí ìlú Ìbàdàn bí ojú ọ̀nà yẹn ti wà dangerous, gbogbo ojoojúmọ́ ni wọ́n jíyàn gbé lọ. Màá fẹ́ ní bóyá kí ẹ gbọ́rọ̀ lẹ́nu ọkọ ẹni tá à ń sọ yìí, káwọn náà á ṣàlàyé bó ṣe jẹ́ ìtàn ẹrù fi ń bá wọn. Bàbá ẹ sọ̀rọ̀, ẹ má wọ̀rì. Ẹ káàárọ̀. Kí lẹ ló ṣẹlẹ̀ tẹ́ wá bá wa? Láàárọ̀ yìí ni ìyàwó mi ni mo já sí ìyànà Ọlọ́wẹ̀rẹ́, ó lọ sójú ọ̀nà Págún, ó sì lọ rajà ní Ẹrùnmu, ó lọ ra ata ní Ẹrùnmu. Òṣìṣẹ́ kò yẹ kó dé Ìwó Road tí ó fi padà sílé. Ìgbà tó wá dé Ìwó Road ní ìsìn tó mo wá dé ibi iṣẹ́ tó ń fẹ̀jù èmi tí iṣẹ́ mo dúró àti wá dé ibi ìfẹ̀jù ló wá pè mí wípé kí n pàdánù Ìwó Road, wọ́n ti ń gbé Ìwó Road, kí lọ wá ṣe Ìwó Road, ẹ pàdé Ìwó Road, bí fóònù ṣe kúnnù bí mo ti wá dé Ìwó Road ni mo láti wá lọ bá àwọn ọ́sùmà fẹ́ ràn mí lọ́wọ́. Kò yẹ kí ìyàwó mi ó débì kó tó di pé yóò yàwó lé, pé inú mọ́tò ni wọ́n ti ń gbé òun bọ̀, ni mo wá lọ bá àwọn ọ́sùmà láti jẹ́ pé kí wọ́n ràn mí lọ́wọ́ pé ó sú mi o, kò yẹ kó débì tí wọ́n fi sọ pé bóyá yóò yàwó lé o. Nọ́mbà wọn ní nọ́mbà wọn ti wá kú nsìn. Nọ́mbà àti àrí nọ́mbà rẹ̀ pè mọ́. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí. Ó sáré wá bá àwọn ọ́sùmà ní Ìwó Road, lèmi fi gbọ́ ní tó ń ṣẹlẹ̀. Èmi náà fi wá ní kí á tètè bá wọn gbé sáfẹ́fẹ́ gbogbo àwọn olófin amòfin tó bá wà ní gbogbo agbègbè ojú ọ̀nà yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa wà vigilant. Ó lè jẹ́ bí àwọn alátìláwí ṣe gbọ́ pé wọ́n ṣe gbọ́ pé ó ní kán máa bọ̀ ń Ìwó Road, bóyá wọ́n ti divert ojú ọ̀nà, wọ́n ti kúrò wọn wá sọ́nà Ìwó Road mọ́, bí wọ́n ti wá gbolé kan lọ. Ẹ jọ̀ọ́ ìyẹn alálétò ààbò, ẹ jọ̀ọ́ bá wa ṣiṣẹ́ sáàrin yìí, ẹni ká mọ́ pariwo Yorùbá nation mọ́ pé wọ́n Nàìjíríà tí wọ́n sì ń pariwo ìyà ń jẹ wọ́n. Kí ló dé tẹ̀ wá ṣe nǹkan tẹ̀ lè ṣe nǹkan tí wọ́n fẹ́ fún wọn, instead gbogbo wọ́n Nàìjíríà. Níjẹta yìí wọ́n sì jí odidi èrò tó wà nù complete car, èèyàn 5 tó wà nù car lódidi ni wọ́n gbé wọn lọ, náà jí wọn gbé. Orí ẹnìkan la padà bá lẹ́gbẹ̀ẹ́ títì, wọ́n ti gbé orí ẹ̀, part of the body yòókù àárí wọn mọ́. Lójú ọ̀nà Ìwó sí Ẹrùnmu ní Olúwo. Ẹ má jẹ́ sọ̀rọ̀ much láàrin yẹn, ẹ jọ̀ọ́ bá wa ṣẹ́ láàrin yẹn. Èní ẹ jẹ́ wájà wo date o. Today is July 18, 2023. Àti bí ọwọ́ aago 8 ni wọ́n náà ti pe àwọn. Bọ̀ nísìn àárí anybody o, àrómi ara o, àárí ẹni tán ní ká wá pàdé àwọn Ìwó Road o. Fóònù ẹ̀ ti kú o, wọ́n ti pa fóònù ẹ̀ o. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pariwo, ẹ bá wa share ètò yìí kó kan gbogbo wọn lára. Once again, Koiki Media will bring the world closer to your doorstep. Ẹ ṣé gan.